Busola Oke eleyele ẹ kú ojúmọ́ o. Bí ẹ bá rí èèyàn sọ fún yín, tẹ́ bá rí èèyàn sọ bá yín sòtọ́ ọ̀rọ̀ rádaràda lẹ́ ń sọ lẹ́nu, bóyá ẹ̀hún story ni o, bóyá lóòótọ́ ló ṣẹlẹ̀ sí yín ni o, àbí ká sọ wípé bóyá ẹ̀yin gangan lẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń gbé ayé. Azin ó yẹ kẹ́ ẹ ti mọ condition tẹ́ wà, ó yẹ kẹ́ ẹ ti mọ nǹkan tẹ́ ẹ tó, ó yẹ kẹ́ ẹ ti mọ nǹkan tẹ́ ẹ worth. Ẹ ń sanwó lé 1 million naira ní ọdún, 1 million naira yẹn lọ́dún. Bùkátà wo ló lẹ́yìn azin, kí ni iṣẹ́ wo ni ẹ̀ ń ṣe tó yàtọ̀ sórin? Irú àwọn èèyàn wo ni ẹ̀ ń bá rìn? Kí ni income yín tó lè mú kẹ́ máa yọ 1 million naira lọ́dún fún owó lé? Ẹ dẹ̀ jẹ́ single mother, ẹ̀ sí lọ́dà ọkùnrin kankan bóyá olówó àbí kankan. Ṣé ẹ tún wá ní ẹ̀ ń san 55,000 naira ní owó hòtẹ́ẹ̀ ní per day lọ́jọ́ kan? 55,000 naira nígbà tí bóyá ẹ rówó lé san mọ́. Ẹ tún wá wò pé ẹ fẹ́ kí ẹ ṣáà lè máa sùn ta bóyá torí irú èèyàn tẹ́ jẹ́ àbí bẹ́ẹ̀ ṣe ló kọ. Ẹ tún wá lọ sí hòtẹ́ẹ̀, ẹ tún sanwó room per day 55,000 naira. Ẹ lọ sí èlò ló jẹ́ lóṣù, ẹ sí èlò ló jẹ́ lọ́dún. Sẹ́rí àwọn nǹkan wà tó jẹ́ pé tí àwọn tí wọ́n sábà máa ń ṣàánú àwọn èèyàn yẹn, tó máa ń ran àwọn èèyàn lọ́wọ́ yẹn, kì í ṣe wípé wọ́n gọ̀ o. Ẹlòmíì á ṣe wípé kóun ṣe bóyá torí kóun náà lè bá rí gbàngbò mi, tàbí kó ti wò pé òun náà ti pass through nǹkan yẹn rí, Ọlọ́run ti wá dénú ayé òun. So a fẹ́ ọ̀rọ̀ yín yẹn a fẹ́ ka lára láti lè ràn yín lọ́wọ́. Ṣùgbọ́n interview táwọn padà wá ṣe fún yín nígbà tẹ́ ẹ kọ́ sí fídíò tẹ́ wà live lórí TikTok, àwa lára àwọn tó kọ́ bá ń pìkẹ́ tá a gbé táwọn èèyàn ń kànú yín. But nígbà tí Bíọ́lá Adébáyọ̀ máa ṣe interview fún yín, ẹlẹ́ǹsanwó lé 1 million naira lọ́dún, ó ti pọ̀ jù tẹ́bà rẹ̀ ní báyìí sọ̀rọ̀. Èèyàn máa mọ irú ipò tó wà, èèyàn máa mọ azin ẹ̀yin tẹ̀sí nídìí ìrànlọ́wọ́. Báwo lẹ́sẹ̀ máa sọ pé owó ilé 1 million naira lè fẹ́ máa san láìsí irú àwọn Pasuma? Báwọn Pasuma bá sanwó lé 1 million naira, ó ní oríṣiríṣi income tó ń jáde fún wọn, wọ́n dẹ̀ ti ní wọ́n ti kọ́lé. So kí wọ́n gba lé 2 million gan kò dín kankan kù, kò dé àsìkè wọn kù, wọ́n ti wọ́ ọ̀tẹ̀ wọ́n ti jù lọ. Ara àwọn ẹlòmíràn tó yẹ pé wọ́n lè wòsàn kan fún wọn 10 million naira láì lọ pé wọ́n lọ kọrin àbí wọ́n lọ sẹ́ni tì ń bẹ̀. So ẹ̀yin tí ẹ sì tí azin lóòótọ́ orúkọ wà, ṣùgbọ́n nígbà tẹ́ ti rí wípé condition yín lágbára, kì í ṣe lé 1 million naira ló kù fún yín. Ta ní lọ sí Mòwe, ta ní lọ sí Bàfò, tẹ́ lọ gba ilé 300, kódà 300 tún ti pọ̀ jù gan. Tẹ́ bá gba ilé 250 àbí 200, bẹ́ẹ̀ bá tẹ̀ wá ẹ̀ ní jẹ́ owó lé àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, bówó mi bá ń wọlé ẹ máa ṣe ìfowó. Obìnrin ni yín, ẹ ra àwọn abala yìí kọ̀ọ̀kan tó máa sọ wípé mo fẹ́ ṣe gbá, mo fẹ́ rìn ẹ́ lọ́wọ́. Ẹni tó máa fún 50,000 100,000 level bẹ́ẹ̀ bá ṣe gbéra yín sí làwọn èèyàn tí ó wà mọ́ bá yín ó sì máa wá. Kò wá ní sí pé bóyá ẹ mọ̀ jẹ gbèsè owó lé, ẹ wá rówó lé san tán mọ́. Nígbà ẹ̀yin tẹ́ rówó lé san tẹ́ tó wá lọ gba hòtẹ́ẹ̀ 55,000 per day, ó ti pọ̀ ju kí ló tẹ̀lé èèyàn bá yín sòtọ́ ọ̀rọ̀. So nínú interview tẹ́ sísìn fúnra yín ni ẹ kó bọ́ọ̀bọ̀ yín lọ́wọ́. Ẹ ti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ẹ need help, because tán bá fún yín lówó sí, ó túmọ̀ sí wípé owó hòtẹ́ẹ̀ ni wọ́n fún yín, hòtẹ́ẹ̀ lẹ́ lọ́ máa sùn. Ta ni wọ́n wá ẹ wá ní èèyàn kankan, ẹ lọ́rẹ̀ẹ́ kankan tẹ̀lé escort lọ́dọ̀ ẹ ní family kankan káàsùn pé ẹ rówó lé san wọ́n kẹ́rù yín síta. Ṣé hòtẹ́ẹ̀ 55,000 per day ló tún wá kù? Ẹ̀yin náà gbọ́rọ̀ rírun tẹ́ ń sọ. So story tẹ́ ẹ̀hún yẹn, bóyá ẹ̀hún story ni o, bóyá lóòótọ́ ló ṣẹlẹ̀ sí ẹ̀yin gangan, gbégbé ayé ìrọ̀rùn fúnra yín. So ẹlẹ́gbégbé ayé fake life, gbogbo tẹ́ kálẹ̀ yìí sí ìgbé ayé fake life ni. So ntẹ́ ẹ̀ tó lẹ́fagídí ṣe ni ló jẹ́ kẹ́ ní ibùgbé ayọ̀, ló jẹ́ kẹ́ ní fọkànbalẹ̀ nú ayé yín. So hún dáadáa tó wáyé pé lóòótọ́ ló ṣẹlẹ̀, mistake wà ń bẹ̀ o. Tó wáyé pé ẹ̀dẹ̀hún story yẹn ni àwọn tẹ́ jọ compose ẹ̀ kò mú àwọn èèyàn,
so àwọn èèyàn ò dẹ̀ gọ̀ so wọn bẹ́ẹ̀ bá ṣe ń sọ àwọn tó gbẹ́jú tẹ́ bá ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn tó gbẹ́jú yẹn lọ náà wọ́n bá ń jókòó wọ́n bá ń fọpọlọ sí i so ibẹ̀ láti wá padà wá rí wípé $1 million fowó lé fúnrú yín ó ti pọ̀ jù fake life ni ó ti pọ̀ jù àwọn kankan lóòótọ́ mi mọ̀ bóyá sáàdì ibi tẹ́ ń gbé yẹn but ó yẹ kẹ́ àwọn èèyàn yín wà ní Kòròdú mọ iye tán san ní Kòròdú ni ẹ gbẹ́ odidi lé mi tó jẹ́ pé ẹ kàn tún bí yàrá mélòó kan síbẹ̀ because intẹ́ ń wá tẹ́ bá tẹ̀ wà ń rí owó tó wọ̀ tiẹ̀ ẹ máa lò fún nǹkan míì kì í ṣe kó yá ilé ní ìmọ̀ gbówó yín lọ kò jẹ́ bó ṣe jẹ́.